ìgbẹ́jọ́ Abdulrahman gbọ́nà míì yọ àṣírí mọ̀tú nípa ibi tó wà. agbẹjọ́rò ìjọba àti tàwọn afurasí mọ̀ tako ara wọn o. ìgbẹ́jọ́ Abdulrahman Bello tó pa Hafsat Lawal ní ìlú Ìlọrin tẹ̀síwájú lónìí 20 oṣù yìí. nígbà tí ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ lónìí, adájọ́ ilé ẹjọ́ náà SB Mohammed má béèrè orúkọ àwọn agbẹjọ́rò. lọ́sẹ̀ tó kọjá o, òun la mọ̀ gbọ́ wípé àwọn ọlọ́pàá ti gbé afurasí Abdulrahman Bello àti àwọn mẹ́rin tó kù lọ sí ìlú Àbújá o. àwọn oníròyìn wọ́n mọ̀ wà nílé ẹjọ́ nígbà tí ìgbẹ́jọ́ náà ń lọ lọ́wọ́ o. agbẹjọ́rò ìjọba Isa Sakare ó mà sọ fún ilé ẹjọ́ pé àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ti gbàkóso ìwádìí ìṣẹ̀lẹ̀ náà nítorí pé ìwádìí tí àjọ ọlọ́pàá ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà kò mọ̀ kótó. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé kí ilé ẹjọ́ fún àjọ DSS láàyè láti ṣèwádìí lẹ́kùnrẹ́rẹ́ o, kí ìgbẹ́jọ́ tó lè tẹ̀síwájú, kí wọ́n sì dá àwọn afurasí náà padà sí àhámọ́ àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. nínú ọ̀rọ̀ tiẹ̀, agbẹjọ́rò fún àwọn afurasí mẹ́ta tó kù tí wọ́n ń jẹ́jọ́ o àti agbẹjọ́rò ẹnì kẹrin tó jẹ́ pé òun náà mọ̀ ọ̀rọ̀ ilé ẹjọ́ láti jẹ́ kí ẹjọ́ náà kó tẹ̀síwájú o ní ilé ẹjọ́ gíga. òun ní àwọn ti ṣáájú rí ìwé gbà pé ẹjọ́ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún yìí. àwọn agbẹjọ́rò náà wọ́n mọ̀ dúró wípé àjọ ọlọ́pàá ti parí ìwádìí wọn. ó mọ̀ ló mọ̀ mú kí wọ́n gbé àwọn afurasí náà wá sí ilé ẹjọ́ o. lásìkò tó ń dá ẹjọ́ náà, adájọ́ ilé ẹjọ́ ọ̀hún SB Mohammed ó mà dá ìbéèrè àwọn agbẹjọ́rò náà nù. adájọ́ ní ẹjọ́ náà yóò tẹ̀síwájú ní ilé ẹjọ́ náà títí tí wọn yóò fi rí ìwé àṣẹ gbà ní ilé ẹjọ́ gíga. adájọ́ wá sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 9 oṣù kẹrin ọdún yìí fún ìtẹ̀síwájú gbígbọ́ ẹjọ́ náà. wọ́n ní agbẹjọ́rò àwọn òbí ọmọ tí wọ́n mà ṣekú pa Hossein Saddam ó ní kí ìwádìí náà kó lè kún dáadáa. ó ní àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS òun ló ṣe gba ẹjọ́ náà lọ́wọ́ àjọ ọlọ́pàá. ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò gbé Abdulrahman Bello lọ Àbújá o, ó sì wà nílùú Ìlọrin, ṣùgbọ́n ọ́fíìsì àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló wà báyìí. tá ò bá gbàgbé, Abdulrahman Bello òun ló pa Hafsat Yetunde Lawal sínú ilé rẹ̀ lóṣù tó kọjá o, tó sì tó kun òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. kọ́lọ́ ọba kó má jẹ́ atẹ́rìtìkà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run Ọba Elédùmarè yóò dé gbìyànjú aládé o.